ọ̀daràn paraku ni Happiness Adébáyò o, èyí kì í ṣe àkọ́kọ́ tí ó hùwà ọ̀daràn. Olùjẹ́rìí jẹ́rìí tako Adébáyò Happiness tí wọ́n fẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ nínú ikú Mojísọ́lá Àwésù. Lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ni ẹni tó ń ṣojú ìjọba ló mú ẹlẹ́rìí kẹrin wá sílé ẹjọ́ gíga kan tó fìlú Ìlọrin ṣe ibùjókòó láti wá jẹ́rìí tako Happiness Adébáyò, ọmọ pásítọ̀ Ògúnṣẹ́ tìlú Ọ̀fà, tí wọ́n fẹ̀sùn kàn yí pé ó lọ́wọ́ nínú ikú Mojísọ́lá Àwésù tó jẹ́ akẹ́kọ̀ọ́ ETECH tìlú Ọ̀fà. Nígbà tí Ọláyímíká tó ń sọ̀rọ̀ tó sì ń jẹ́rìí tako àfúrásì ọ̀hún, ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ilẹ̀ kún rẹ́rẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ tó ń lọ níwájú tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní sẹ́ẹ̀rí Adébáyò Happiness tẹ́ ń wò lórí ìdúró yìí, eléyìí kì í ṣe ẹ̀ṣẹ̀ àkọ́kọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe ìwà ọ̀daràn àkọ́kọ́ léyìí tí ọmọkùnrin afurasí ọ̀hún yóò kọ́kọ́ hù o. Ó ní lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti gbé ẹ̀sùn ọ̀daràn rẹ̀ wá, tí wọ́n ní ó lọ́wọ́ nínú olè jíjà, tó sì jẹ́ pé Mojísọ́lá Àwésù tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn yìí ni ó jẹ́ ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹta. Ó ní òun náà ló dúró yìí o, ẹ wò ó dáadáa, bó ṣe ń wò mí tèmi náà ń wò ó dá mi mọ̀ dáadáa, èmi náà sì mọ̀ ọ́n. Fún ìdí eléyìí, ọmọkùnrin yìí gangan, òun gan ni ó lọ́wọ́ nínú ikú ọmọdébìnrin Mojísọ́lá Àwésù léyìí tí wọ́n ń wí. Lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò àwọn afurasí àti agbẹjọ́rò ìjọba ni adájọ́ Ibrahim Yusuf ló bá sún ẹjọ́ ọ̀hún síwájú. Ó ní ẹjọ́ náà yóò máa tẹ̀ síwájú lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé tí í ṣe ọ̀la tá à ń wò lọ́kànkán yìí. Agbẹjọ́rò àfúrásì Adébáyò Happiness òun náà sọ̀rọ̀ o, ẹ gbọ́ ohun tó sọ. Ṣé mọ̀ pé tẹ́ bá wo bí ọjọ́ bíi mélòó kan sìn, ẹjọ́ yìí ti ń lọ ní kóòtù yìí nípa ẹ̀sùn tí wọ́n fi kan àwọn tí wọ́n gbé wá sílé ẹjọ́ pé wọ́n rí òkú obìnrin kan ní Àtìtà. So àwọn ọlọ́pàá rẹ̀ sọ pé bóyá àwọn kan wà nínú gbogbo wọn náà accuse pé ó pa arábìnrin. Àwọn kan wà, wọ́n ní ẹnìkan ló ní kó wá bá wọn ní tó jẹ́ tí mò ń dúró fún kó wá bá wọn nílọrin. So wọ́n ti wá rí wọn kú sí hòtẹ́ẹ̀lì. So àwọn kan ọlọ́pàá dẹ̀ accuse àwọn kan kó kó àwọn sọ sí Àtìtà. Ọjọ́ yẹn ni wọ́n ti ń rò láti bí ọjọ́ mélòó kan báyìí. So asọ̀fẹ̀ ìní àwọn lọ́ọ̀yà ìjọba wọ́n ti pe ẹlẹ́rìí mẹ́rin. Wọ́n ti wá fi ẹjọ́ yẹn ń lọ kánmọ́kánmọ́, ó dẹ̀ ń lọ kíákíá. So wọ́n ti fi sí ọ̀la láti tẹ̀síwájú níbi ti ẹjọ́ yẹn. Iṣẹ́ ti tàwa agbẹjọ́rò tá à ń gbè lẹ́yìn àwọn tó fẹ̀sùn kàn pé wọ́n ṣe ti wá ní pé ká rí pé ká fi hàn ilé ẹjọ́ pé àwọn ẹ̀sùn tó fi kan àwọn tó gbé síwájú wọ́n gbé wá sílé ẹjọ́ pé àwọn kan ni wọ́n ṣe ẹ̀sùn náà. So kò tó ṣẹlẹ̀ lénìí nìyẹn. So tó bá ti dọ̀la nísìnyí á tún tẹ̀síwájú. Kí ṣe lè sọ orúkọ yín fún wa? Orúkọ mi ni Lawal Victor Jimoh. Akẹ́ni tẹ́ dúró fún? Mo dúró fún Adéníyì Happiness tó jẹ́ alákọ̀ọ́kọ́ tó ń fi ẹ̀sùn kàn.